Èmi ò mọ̀ ṣe ń work you, but me and God play. I can't say good afternoon, everybody on the platform. Sister, yes, okay. Yeah, mo okay. Mi ò ní pẹ́. Yeah, ó ṣe ní láàánú, ṣe láwọn obìnrin. Nǹkan tó ṣẹlẹ̀ sí lady ó tún máa ṣẹlẹ̀ sẹ́lòmíì lọ́la because we refuse to learn. Àdètètè máa ń gbàgbé àtàbá ti wà relationship. Ó sad gan. Ìdí tí mo ṣe ní ó sad ni wípé fair enough. Wọ́n ní ọmọ tó wà challenging fine. But at the end of the day, àwọn obìnrin tá bá ti lọ́kọ, a ti máa ń rò wípé wọ́n accept wọ́n máa accept wa, but tíjà bá dé tẹ́nítì bá ṣẹlẹ̀. Báwọn ẹbí ọkọ ṣe máa ń ṣe ò dáa rárá. It's a shame pé Ọ̀gá Bello keep quiet lórí ọ̀rọ̀ yìí jù kò dáa rárá. Ṣé báwọn náà lọ́mọ obìnrin? Ó ní ọmọ obìnrin. Ṣé rí Nollywood yẹn adìyẹ wọ́n jẹ fún ara wọn ni o. Wọ́n dẹ̀ sọ wọ́n lẹ́ni tó bá gbọ́n òun ló máa ń gbégun nù. Bọ̀ tó ti rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ nìyẹn. Lédi yẹn lèmi fẹ́ bá sọ̀rọ̀ ìyá Aladuke yẹn. Kó para ẹ̀kọ́ ní solution o. All hard lóòótọ́, ṣọ́ọ̀kì burúkú ni o. Because ní àná yẹn fẹ́ pé múdi lọlẹ̀ ó lè ní stroke. Ó lè díjú kó má lajú yẹn mọ́. Bọ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ sí ọmọ ẹ̀ tó tó lè rí gbogbo wàhálà? Ó káàkiri ara ẹ̀ ọ̀. Ọmọ ẹ̀yẹn ara ẹ̀ kó dì mú. Téèyàn bá ṣubú èèyàn ń tẹ́rù tí wọ́n ní tí ẹṣin bá dà ní a máa ń tún kù ni. It's not the end of the world. Ó sáàdì gan o, kì í ṣe nǹkan tó dáa o. Ó yí sì fún wa láti máa fún ní advice. But ẹni tó jẹ́ wípé kì í ṣe ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta, ó dẹ̀ ti wà ní business yìí kó tó rí ọkùnrin yìí. But in the course of the kìíní, ó ti wá gbàgbé ara, ó ti rò pé ó ti rí ọkùnrin tẹ́ pé ó ti lọ́kùn ìyàwó kìíní rí, ó ti ní ìyàwó kejì rí, ó ti ní kẹta rí. Femi Adebayo is a playboy. He will never change. Torí pé àwọn èèyàn rí good side ẹ̀ náà ń wo the guy is a bad boy. You don't treat a woman like that. Ṣé obìnrin burú àkọ́kọ́ burú ni èkejì not the same thing. Ṣé láwọn obìnrin lábọ́ pé má lè pàápàá jẹ́ ká máa lo sẹ́ǹsì wa. O lè bímọ síbẹ̀ irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn èèyàn kì í má rí èèyàn kì í gbé láìfù wọn lérò ọkùnrin bẹ́ẹ̀ yẹn. Tó bá dẹ̀ gbé láìfù ẹ lé 50% wàá mú dání. Èèyàn kì í gbé ọkùnrin sórí àyà because tó bá ṣe kí ní gbé sórí èjìká ẹ wàá yí é dànù oníbojú when you move. Because àwọn ọkùnrin yẹn rò pé àwọn ni the best láyé pé táwọn bá àwọn obìnrin náà ẹlòmíì nífẹ̀ẹ́ bí máa bá máa sùn lọ́wọ́lọ́wọ́ báyìí ó dẹ̀ rí nǹkan tó ń ṣẹlẹ̀. Táwọn kó obìnrin lọ́tà obìnrin ẹni mọ̀ dẹ̀ mọ̀ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ sí pàápàá mí mọ̀ nǹkan tó ń jẹ́ àṣírí. Kí ni àṣírí nǹkan tó wà ní ọ̀rọ̀ yìí? Ẹni tó ní challenging child á jáde síta àwọn èèyàn máa bẹ̀rẹ̀ ṣe léyìí ìyẹn wà ní kíni ó dẹ̀ ranjú mọ́ yẹn títí and your dad refused to talk about it. Femi Adebayo ṣì níyà náà. Ọlọ́run ẹ̀san ni wọ́n ní àwọn òbí ẹ̀ṣọ́ báwo lára mọ́ láti ìran kìíní títí dé ìkẹrin. Ẹ jẹ́ ká máa wò mò ń bọ̀ Ọlọ́run kò kí ń yá lógún ọdún but gay yẹn ìyá Aladuke please pick yourself up. For now ó máa wà confused kò tí ì lè sá nǹkan kan but pípa ara ẹ̀ ọ̀ kò ṣe something nasty kọ́ ni solution. It's not the end of the world. You can still make it. Òrùn tó ń ràn yóò sì lè gbé aṣọ. Fẹ́mi ṣe tí ẹni kò ṣe tọlọ́run. Kò ṣe dáadáa rárá. À ń sọ pé ó fi bẹ̀yẹ̀ yáwó kí ló fún aláìdá pé kì í ṣe plan work. Fẹ́mi wà inflation Nàìjíríà kò sí nǹkan tí wọ́n lè ṣe Nàìjíríà táwa yìí. Ẹ gbàgbé ẹ̀ ó kì í fi ilé tó ń go tó fi ṣọ́ọ̀bù náà rent yáwó méjì ó lè fi kán lẹ̀ fún. Ọlọ́run wà o. Ó dẹ̀ sọ pé èmi yóò sọ fún oníkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ìbá ṣe rere ìbá ṣe búburú. God will judge everybody accordingly. Ojúlọ kọ̀ọ̀kan wa ni ó ń ta wá lára wípé báwo ló ṣe máa treat èèyàn báyìí obìnrin ẹlẹ́ran ara tẹjọ ti gbé. Ṣé fún ọdún mẹ́jọ obìnrin ò tẹ̀ ṣe nǹkan kan tó wúlò rí? Gbogbo ẹ̀ ni ò dáa. Kẹ́ mọ̀ pé ọkùnrin tó bá ti make up mind wọn they don't look back. Àwọn obìnrin la máa ń love. Àní kò ìfẹ́ burúkú táwọn obìnrin tẹ̀ máa ń gbé sọ́kàn ara wọn yìí. Èyí yé mi o. Èmi o, I'm happily married o. Ọwọ́ ẹ̀jẹ̀ dàgbà bí ẹ̀jà rẹ̀ kù. Èmi ò ń gbé tèmi èmi náà ti gbé rí.
kò sí nǹkan kan bẹ́ẹ̀ ẹ jẹ́ káwọn obìnrin ká gbèfé òṣì ẹ jẹ́ ká gbé níwọ̀n ká bá lọ láì hypertension ẹ wo ẹ rọra ṣe níwọ̀n ẹnu èdè gbogbo ayé mi lórí ọkùnrin o tó bá lè fẹ́ kájọ ṣe nǹkan papọ̀ kó o bá ti fi orúkọ tèmi sí orúkọ ọmọ òde forúkọ ẹ sí kó sọ pé joint kí ló ń jẹ́ joint inú ẹ ọkùnrin tó pé can be Mr. Anybody but àwọn British máa ń wà carried away lórí fake love òfegè nǹkan tó ń ṣe fáwọn ìyá wa náà làwa tó ń ṣe yìí ìgbà tó wọn àwọn ọmọ táwọn bí ṣé kò tún ní pass sórí wọn ni wọn yàn mẹ́ta mi tó ṣì ìjẹ̀búrè sọ wá wẹ̀ má bínú o so ìyá Aladuke ẹjọ́ tó Ọlọ́run ibikíbi tó bá wà God will console you, God will comfort you àwọn family ẹ̀ ní ìdásí because ẹ kàn ń rò bẹ́ẹ̀ Ọlọ́run ló mọ̀ ibi tó wà báyìí because ṣọ́ọ̀kì burúkú ni kọ́ gbalé kọ́ gba ṣọ́ọ̀bù ó já sí lọ́jọ́ kan náà lọ́jọ́ kan náà bọ̀ Fẹ́mi tí ẹ lọ ṣe òṣèdè Ọlọ́run lórí Ọlọ́run ìyá Ọlọ́run aláàánú ni kò ṣe dáadáa rárá ṣó fẹ́ pa á ni tó bá wà pátá wà ṣe candle night àrùn fẹ́ kí ó lọ àwọn olórí burúkú God will judge them ibẹ̀ náà ti jọ ń ṣe àwọn ẹni tí fẹ́mi ti fẹ́ ìyẹn máa tún wọlé láìpẹ́ and it will shock everybody ẹni tó ń fẹ́ ó máa gbé yẹn wọlé láìpẹ́ by style náà ni ó ń ṣe ìjẹ níbẹ̀ ní ṣe ìjọ dàgbà aláràkà anyway àmọ̀rí wọn kí n búyàn ní platform àmọ̀rí ẹ má bínú fún ọba aláràkà o bó ká mi lára ni nǹkan tó ṣe fún ọmọbìnrin yẹn lókè mi lára ó ní àti ẹ̀ máa kú dáadáa ẹgbẹ́ ni mo sọ pé orúkọ sí ọ̀rọ̀ tó bá yẹ kó mi yóò ṣọ́ọ̀gì dànù tó bá mú ni lọlẹ̀ ó lọ nìyẹn ó ní ọ̀gá ìbèrè màtá ó ní ọ̀gá ìbèrè sọ pé ẹ̀ṣẹ̀ family matter ni kó wọn àtọ́ lọ ẹ̀ òun náà bá kó wọn náà bá ṣe bẹ́ẹ̀ lójọ́ like father like son bàbá ẹ̀ lójọ́ bí bàbá ẹ̀ ṣe ń ṣe lòun náà ṣe ń ṣe àwọn oníyàwó rẹpẹtẹ àwọn òbàyé jẹ́ òun náà ti bẹ̀rẹ̀ kò jẹ́ gbèsè kankan ambassador ní gbèsè kò jẹ́ gbèsè kankan ó fẹ́ wíkẹ́ẹ̀dì lédi yẹn ni ambassador ó jẹ́ gbèsè níbo ni kò fẹ́ ìjàbí àwọn olóṣè ambassador fún níbo náà wà tó bá sọ nípa kó jẹ́ gbèsè báwo ló ṣe jẹ́ gbèsè báwo ló ṣe rìn dénú gbèsè kí ló kì í ẹ bọnú gbèsè Fẹ́mi kí ló kì í ẹ bọnú gbèsè dáṣọ ọmọlọmọ padà fún kò sí kankan tó kì í ẹ bọnú gbèsè oníyàwó rẹpẹtẹ alátẹkáyé bàjẹ́ Ọlọ́run á sọ lẹ́sàn ẹ̀ ó fẹ́ pa ọmọbìnrin yẹn ni in one day ó dẹ̀ gba ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ ní challenging child ẹ rí pé ìkà ni lọ́jọ́ kan tó bá yá lọ́jọ́ kan náà the same day. ẹ̀yin kan wá sọ pé ẹ̀yin kan mẹ́rin wá ní pé ẹ̀yin bílẹ̀dì kan ní kí ló yẹ lọ́lé olóògùn. kí ló yẹ lọ́lé olóògùn tí ó yẹ kí ìjẹ̀sọ̀ gbé jáde. kí ló ti kọ́ sí ọmọ yẹn kọ́ torí ọmọ ló bá dé ló ń torí ọmọ nítorí Fẹ́mi ló ń torí ọmọ. wọ́n ní spiritual attack ló ṣe ọmọ ó lè ju ọmọ lọ. wọ́n ní ẹni ewu Nàìjíríà sì mọ̀ pé mẹ́ta yìí ṣe àtàkì ló ń gbọ́mọ lọ ẹni lọ́lé olóògùn bàbá ẹ̀ àbámadáhùn olóhùn náà ti gbé tòun débi kan ó ní kí Fẹ́mi náà gbé tiẹ̀ débi kan. Àmọ̀rí bàbá ẹ̀ gan kò ní. Mr. Àmọ̀rí tó bá lọ lé olóògùn ó lọ lé olóògùn náà nìyẹn ó lọ lé olóògùn ṣé ó ti wá kú báyìí ni ṣé ó kú báyìí ṣé ó ti wá kú báyìí nígbà tó lọ sọ pé ó lọ lé olóògùn náà nìyẹn blọ́gà tó sọ bẹ́ẹ̀ yẹn ìka táwọn ń ṣe olóògùn táwọn lọ́kọ ó ju ìyàwó Fẹ́mi. ṣé Fẹ́mi náà kì í lọ lé olóògùn ni ṣé bàbá Fẹ́mi náà kì í lọ lé olóògùn ni. ṣé Fẹ́mi náà lọ lé olóògùn àwọn táwọn sọ fún wa fáwọn òde lọ lé olóògùn. Ẹ má dá wọn lóhùn àwọn ìka lọ́tọ̀ra wọn. Ọlọ́run máa ṣèdájọ́ fún gbogbo wọn. Wà ní wọn. Wà ní property padà fún àlè kọ́ ní àfẹ́ kó o lọ àlè kọ́ ní kọ̀kọ́ àfẹ́ kó o lọ dá property ẹ̀ padà fún don't kill the woman dá nǹkan tó gbà lọ́wọ́ ẹ̀ padà fún àkọ́ni kọ̀ọ̀kan àfẹ́ kó lọ àráyè láti kọ́ àfẹ́ kó lọ fẹ́ni kọ̀ọ̀kan you are such a wicked guy olóko dógidógi àwọn spiritual father spiritual husband from one woman to another jumping up and down kò kì í sún yín ni ṣé tó bá ní mẹ́rin ọlọ́run wí ṣé bọ́lá ò ṣe sọ mẹ́fún yín nìyẹn ṣé bọ́lá ò ṣe sọ pé kẹ́ máa ṣe rádaràda nìyẹn kẹ́ máa pa àwọn kan lẹ́kún kẹ́ máa fáwọn kan kẹ́ máa ṣe rádaràda káàkiri ṣé bọ́ ṣe sọ fún yín nìyẹn
spiritual man ni bàbá ẹ̀ ló mọ̀ pé ṣòkòtò sí bàbá ẹ̀ bọ́ sílẹ̀ ló wọ̀ ìyẹn ò ká wa lára bọ̀s má bá yí ọmọbìnrin yìí jẹ́ ẹ lè máa wá pa obìnrin lára fún obìnrin dẹ̀ lọ́ta obìnrin tó ní ìbí ìlú tún máa gbé sílé bí gbogbo wọn ṣe rí ẹ pé ọkọ ọ̀run ni ẹ báyìí ẹlòmíì àtúnnáwọ́ gan ẹni but don't kill this one spiritual man ni àmọ́ bí tá a ti rí gbogbo èyí ọkọ ọ̀run yẹn yá àgbákò wọ̀nyí àmọ́ bí tá a ti ń pàdé yín leave this lady alone give her her things àwọn nǹkan tó gbà lọ́wọ́ ẹ̀ fún padà kò lè má rìn kiri pẹ̀lú autistic child tó gbé káàkiri tó gbé dání sọ́wọ́ èèyàn gbé autistic child dání sọ́wọ́ ẹ ló ń yálé aláwo ṣé ó máa sùn sínú yàrá ni ṣé kò ní gba ebu kò ní gba oríṣiríṣi láti máa tọ́jú ọmọ yẹn ni a ṣàtọ́jú nǹkan tó yà sọ́wọ́ ẹjọ́ produce ọmọ yẹn ni tó bá jẹ́ pé president kan lọmọ yẹn ń sìn wà á bẹ́ẹ̀ jáde pé wọ́n ló bí ẹjọ́ produce ẹ̀ ní ẹjọ́ máa tọ́ ni ẹjọ́ máa tọ́jú ẹ̀ ní ẹjọ́ máa ṣe wàhálà ẹ̀ ni òwò tún bá rẹ̀ sọ sí kolobo ayé kí ló máa ń ṣe yín náà why are you people so wicked a ṣe wà ní generation tó wicked báyìí generation ẹ̀ wí ìdájí báyìí like father like son sórí burúkú rìn nínú ìran yín ni what is this ẹni sọ̀rọ̀ tán lágbára Ọlọ́run tó wáyé pé lóòótọ́ ló fi bẹ̀rẹ̀ yàwó kílé tí ò fi ibi tóun náà ń gbé kó fi yáwó ìgbà tó rí pé kí ìyẹn ní ṣọ́ọ̀bù yẹn ló jẹ́ òun pé òun fi bẹ̀yẹn yáwó ó mọ̀ mọ̀ fẹ́ gba ibẹ̀yẹn lọ́wọ́ òun àyè mi ó mọ̀ 2 million ló fi ṣe fún yẹn wọn lágbàpọ̀ ó mọ̀ mọ̀ fẹ́ a máa mú ẹ sọ́kọ̀ ẹ̀ nígbà tẹ́lẹ̀ ọdẹ máa sọ pé òun fẹ́ kí wákàtí 5 ẹlẹ́sọ́pẹ́ ń kírun ẹlẹ́sọ́pẹ́ níbẹ̀rù Ọlọ́run lọ́kàn ṣé ìbẹ̀rù Ọlọ́run tó wà nínú ọkàn rú ẹni tó ṣe bẹ́ẹ̀ yẹn ẹ̀kọ́ ògan lẹ̀ ń kọ́ wa nínú fíìmù tẹ́lẹ̀ ń ṣe nígbà tẹ́ ẹ ṣe orúkọ báyìí ní real life fún ìyàwó tó gbé sílé ìyàwó tó bímọ fún ẹ tó tọ́wọ́ ọ̀gbọ̀n tó bí fún ẹ yàkọ̀dá Ọlọ́run ni òwò àmú wá ti síta ó lé nínú ṣọ́ọ̀bù ó lé nínú ilé jọ ẹ bólú fẹ́ kó lọ ẹ̀yin èèyàn ẹ lè máa ṣe fíìmù òun náà máa rí ibi èèyàn gidi níta ó fẹ́ ṣe fíìmù yóò lọ ní kó ṣe fíìmù tó ṣe yẹn dandan ní kó ṣe jáde ibi kó máa lọ fi ibi tí wọ́n máa yẹn ń gbé ó máa lọ fi yá owó ibi tí wọ́n sùn sí kí ló dé tó fi yá owó kí ló dé tó fi bẹ̀yẹn lọ yáwó àwọn báàgì tó wá fẹ́ nìyẹn ó tún wá ń pè ẹ́ tó wá pé lóòótọ́ ló fẹ́ ṣèṣe pé èèyàn Ọlọ́run nìyẹn ẹ̀ ń kírun kí ló tó gbé kọ́ rẹ̀ nìyẹn dá moment pé lóòótọ́ ni ó máa jà ṣé wọ́n máa bọ̀ ń bí báyìí àbí kó lọ síbẹ̀ kí ó ti wá solution míì fún máa yẹn tó wá pé lóòótọ́ tó ò fẹ́ ṣèkàfẹ́ nìyẹn kí ló tó gbé kọ́ọ̀lù ẹ̀ kò fi bẹ̀yẹn yá owó kò fi yá owó ìwọ ló ń pa ní fi yá owó. ó dà 20 times lẹ́yìn yẹn pépà sí báńkì dé kò gbé kò fi yá owó kò gbé ó ní pé bàbá ẹ̀ kí ló ń sọ náà ó lóun ní báńkì dé ó ní pé bàbá yìí náà tún ṣe bàbá ọ̀gá mi náà tún ṣe kí ló ṣẹlẹ̀ ọ̀dẹ̀ kírun àwọn yẹn lè máa wò yín láwòkọ́ṣe ṣáwòkọ́ṣe rere làwọn yẹn ṣáwòkọ́ṣe rere nìyí ẹ wá dá ọmọlàkejì yín ẹ̀dá kí ni ò bá ṣe ṣe fún yín kí ni nǹkan tó bá ṣe ẹ gbaṣọ lára ẹ lè dá sí wòwò ókè ọmọ kó ti bẹ̀rẹ̀ yáwó nìyẹn wà á sọ fẹ́ nìyẹn pé bí tó wà yìí o ibẹ̀ yẹn kò wá sẹ́ẹ̀rọ àtẹ́lẹ́tẹ̀lẹ́ ní báyìí lè dè wà á tẹ̀sí fún ní nọ́tìsì sílẹ̀ o nọ́tìsì ó tún wá mú owó tó tún wá kù ní ọwọ́ ẹ̀ ó tún wá fi tún bẹ̀rẹ̀ ṣe bẹ̀rẹ̀ wá wù ẹ́ lójú ó wá rò pé kí ni solution kan tó lè ṣe kó wọ́n lọ parọ́ kó fi bẹ̀rẹ̀ yáwó ibi tí wọ́n forí ẹ̀sùn sí ò ṣe fi yáwó ibi tó ń fi ṣẹ̀dá ẹ̀sùn sí kí ló tó fi bẹ̀ yáwó Ọlọ́run ara rẹ̀ jọ dá o ẹ wá ní kó wà lọ́lẹ̀ babaláwo ó tó kó tẹ̀ ti ṣèkà fún yín gan ó yẹ kẹ́ lẹ́nu ọ̀rọ̀ gbọ́ tó yẹ kó fẹ́ ṣèkà yín tó fi bọ́ọ̀tà tó kó lé olólè babaláwo yẹn ni ó ní lọ́rọ̀ sọ jáde síta kó lọ́lẹ̀ babaláwo tó wáyé pé bí ó fẹ́ ṣèkà bí pé bí ó lọ ṣèkà fún ẹ ó nílé kọ́ máa láì sọ pé ẹ ọlọ́lẹ̀ babaláwo tó láti wíwo lẹ́nu ẹ máa wo ó nílé sọ̀rọ̀ síta gan tó yẹ kó fẹ́ fún ẹ ní nǹkan jẹ ni ẹni tó wá sọ̀rọ̀ fún ẹ gan pé ó ṣèkà fún ẹ kíní kan wà á ní kó fílẹ̀ tó yẹ kó ṣèkà fún ẹ tó yẹ pé lọ́tọ́ ló mú orúkọ ẹ lọ́bì kan àbí tó lè ti tẹ lóṣù lọ́bì kan ó nílé sọ síta kó ṣe nǹkan fún ẹ
ẹ̀yin ìka ọ̀dájú èèyàn nínú challenges yẹn ó gbẹ́rù kan mo bẹ́ẹ̀ dání kò ní sáré kiri láyé ọmọ òun ṣe bá da àdéhùn pé òun ló ní property tó wà lọ́wọ́ ẹ̀ òun ló ní ẹni tó ń gbẹ́rù kan bẹ́ẹ̀ dájọ́ òun ló mọ bí tára ti ń ta òun ló mọ bí tára ti ń ta òun lẹ́sẹ̀ òun ló mọ bí tára ti ń ta òun lẹ́sẹ̀ wá ní kó má jáde ṣèbí tó lọ́mọ yẹn ló ṣe fi sílẹ̀ lójú náà ò fẹ́ mọ́ àbí torí ẹ̀kọ́ èyí tó bá tún máa fẹ́ ká tún wọ̀ tí ẹ̀ náà máa bí àǹtí yẹn kọ́ má lọ para wọn o let's go sọ ni o bó ṣe wà yẹn ẹ move on ọlọ́mọ gbóró lọ́wọ́ dìde sí yín ẹ fi ṣírò pé bí ẹni tẹ̀ ń gbé tó bá jóná ńkọ́ ẹ fi ṣírò ẹ̀ aláàánú ọlọ́mọ àyàn tì yín ẹ má sọ pé kẹfẹ́ ẹgbẹ́ gbẹ̀mí ní solution ẹ má sọ pé fi ṣírò ilé tó ń gbé tó bá jóná kò jóná eléyìí ò jóná kò jóná ọmọ àwọn ọmọ yẹn máa dé àpò àpàdà fún kò jóná à ń sọ ni àṣẹ fi ṣírò ẹ̀ rárá mo mọ nǹkan bẹ́ẹ̀ sọ àwọn òsì ẹ̀ ní fi ṣírò ẹ̀ rárá. èmi sọ bẹ́ẹ̀ nìyẹn kó sábà lọ parẹ́ ẹ má sọ pé kínní kó fi kẹ́ni yẹn lèmi sọ fún yín wúmà yẹn kó lè má lè parẹ́ lèmi sọ kó fi ṣòro wípé òun ò ní kankan àdílé òun jóná ńkọ́ yes amadẹ́tọ̀ ọkùnrin fọkùnrin ni bọ̀ṣẹ́ kó lọ parẹ́ ní solution ni kó lọ parẹ́ kọ́ ní solution náà kó má tó bá jóná mo mọ̀ ìyẹn mọ̀ pé lè jóná. kí lẹ sọ ma. tí lè máa jóná ṣọ́ọ̀bù máa jóná. No, let's just see the first one. ilé máa jóná ṣọ́ọ̀bù náà máa jóná at the same time wọ́n gba ilé lọ́wọ́ èèyàn ó ní kóun tún lọ forí balẹ̀ sókè jẹ́ kí n lọ ṣọ́ọ̀bù wọ́n tún gba ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ̀. ṣé lè máa jóná ilé wà ní Ìkẹjà á jóná ìkọ́ àlọ́pẹ̀ bí. òun náà lèmi náà wọ́n ní same time wọ́n lọ jóná síbẹ̀ ni ẹ bẹ́ẹ̀ ká máa fi kú wérun. a kò gbọ́dọ̀ ro bí ilé òun náà lèmi náà ṣe sọ wípé kọ́ má lọ para wọn kọ́ fi ṣírò ẹ̀ kọ́ má lọ para wọn pípara wọn yẹn kọ́ ni solution kọ́ fi ṣírò ẹ̀ lèmi sọ Yorùbá lèmi sọ ọ́n bíbí. náà kọ́ fi ṣírò pélé jẹ náà gẹ́ẹ̀tì àmọ̀ rí ilé ò lè jóná mọ́ ṣọ́ọ̀bù nǹkan méjì kò fẹ́ yọ̀ fọ́tò obìnrin nǹkan méjì mo sọ pé èèyàn wà pẹ̀lú ẹ̀gbọ́n ni á lẹ́yìn ìtọ́lẹ̀ nǹkan á ṣe ṣá nǹkan máa ṣe nǹkan méjì. wọ́n tún wá ń gbé bàbá mi tó fẹ́ máa ṣì wà bẹ́ẹ̀ ilé ti ṣì wà méjèèjì at the same time ó gẹ́ẹ̀tì àmọ́ rí nǹkan tábọ̀ yìí sọ. wọ́n tún wá ń gbé bọ̀bọ̀ yìí wọ́n tán sọ yé èmi kẹ́ni ẹ̀ ṣàmà lọ gbọ́ àwọn rí eléyìí ò tiẹ̀ jóná kankan eléyìí ò jóná kọ̀ ọ̀kọ̀ Fẹ́mi ló gba eléyìí Fẹ́mi gba eléyìí ni ó gbà kó dẹ̀ dá padà fún òjò ká máa fún òjò jóná kankan ó kà wọ́n là fún máa yẹn Fẹ́mi gba eléyìí ni tó dẹ̀ ṣe nǹkan tí ò dáa kó dá padà kó dá owó yẹn padà fún máa yẹn padà kó jóná kankan. ẹ máa mí o tábà ìbéèrè nǹkan tí ń sọ̀rọ̀ ẹ máa mí o. ẹ ká sọ gbogbo ilé o ẹ ká sọ ìyá mi. vice president. ó ga jù president ní sẹ́ẹ̀ àwọn yìí dùn bàjẹ́ ọwọ́ mi gbogbo ẹsẹ̀ mi iṣẹ́ tí ń jẹ́ lovely weather yẹn weather yẹn lovely bàjẹ́ ìyá bàbà. ṣe eré nǹkan tí dámì sọ ó yé mi ṣe rí tí nǹkan bá ṣẹlẹ̀ sẹ́dá nǹkan bá ṣẹlẹ̀ sí mi lọ́dún kan wọ́n jí góòlù mi kó mo dẹ̀ gbà tí mo realize orí àrùn special mo rí yìí mà. dámì ò sọ pé bóyá ṣọ́ọ̀bù jó ṣe rí tí yóò bá wá nǹkan kan láti console ara ẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n ṣe wọnú mọ́tò báyìí pé wọ́n ṣe wọnú tí mo ti realize pé nǹkan yẹn ṣe mí nínú ilé mo lè ṣe wọnú mọ́tò tí mo drive lọ mo bá pera mi mo ní Àríkẹ́ how many times you call yourself mo ní 3 times tí o lè bá pàdé ẹ lọ́nà fúnra mi mo yóò lè bá ara mi o tí o lè bá pàdé mi lọ́nà tó bá ní your God or your children or your life or kí n gbé góòdù yẹn wá èwo ni màá tèkì nínú ẹ̀ wọ́n ní màá tèkì pé kó lè gbé góòlù lọ káwọn ọmọ mi wà lálàáfíà kọ́kọ́ mi wà lálàáfíà ìyẹn ni mo kò sẹ́ni tó wàásù fúnra mi èmi fúnra mi mo wàásù fúnra mi nínú mọ́tò o
nígbà tí mo dé ṣọ́ọ̀ṣì níjọ́ náà mo jó ẹ̀ ní mọ̀ pé orúkọ bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ sí mi nǹkan tí dábì ń sọ ó yé mi nǹkan kan lèèyàn máa fi wàásù èèyàn máa wàásù fúnra rẹ̀ ní àkó sọ pé máa wò pọ́ǹkẹ́ tí bá wà nínú lẹ́yìn àmọ̀ pé lórí burúkú ni fẹ́mi tó ti ẹ̀rọ gílì fẹ́mi tí ò ti ẹ̀ fáyìn tẹ́fẹ́mi fáyìn ni fẹ́mi tó gílì òṣìwò nǹkan kan èèyàn máa fi wàásù fúnra rẹ̀ pé ókè ó ti rí báyìí solution kan ni kí n para mi tápọ́tà mi wà nílé yẹn ìpínlẹ̀ yẹn wá jó tápọ́tà ọmọ mi wà bẹ́ẹ̀ kó wá jó ṣé ìyẹn ló wá dáa ni ó ṣe tiẹ̀ ni kò ṣe tọ̀lọ́hùn ìyẹn máa wá nǹkan kan láti fi kọ̀ǹtólà rẹ̀ so èmi gẹ̀ẹ́tì nǹkan tí dání sọ á sọ pé ṣọ́ọ̀bù jó lọ ṣé nífẹ̀mí àti bàbá ìka ní gbogbo wọn tó máa ń ṣèkàyè tipẹ́ ṣé pé obìnrin tó bá jẹ́ mi ọkùnrin ò lè ṣe bẹ́ẹ̀ fún mi ẹni tó bá mọ àṣẹ tó ní tó ń jẹ gálà ẹni tó bá mọ kókó ẹ̀ yọ èmi ni mo tó ẹ pè mí láéláé yorùbá ní ẹni tó bá mọ kókó kìíní kan lọ òun ló yè ní ìmọ̀ yorùbá yẹn sọ mọ́ mo máa ń ṣe mo gbọ́n tán kò sí lọ́rọ̀ ọkùnrin o ọkùnrin mi máa dé bí áńgẹ́lì ẹni ó ní ìwà kẹ̀kọ́ wa ló dá o bàbá wa ló dá rẹ nígbò bá dé ẹni ọkùnrin yéè olóhùn ló rán sí mi a máa kẹ́ yín lójú a máa kẹ́ yín nínú káwọn èèyàn gbọ́ bá rẹ̀ méjèèjì ń ta wá ní ọkùnrin lọmọbìnrin yìí fẹ́ o ọlọ́run fún àwọn onírú ọkọ yìí tó bá máa frank báyìí kò lè ẹlẹ́ lọ 20 years kò tó frank tó ló fẹ́ lọ síbòmíì tó the only thing pé káwọn ẹ̀ encourage obìnrin yẹn pé it's not the end of the world ó ṣe tiẹ̀ ni kò ṣe tọ́lọ́run tí ẹni tí bá ṣẹlẹ̀ sí ẹni ilé yẹn kan ọmọ ẹ wà lálàáfíà ìwọ náà wà lálàáfíà wọ́n wọ̀ ìkànnì kọ́kúrú bí àṣà mọ́mítì àwọn àṣetánì tọ́lọ́run lé sílé ayé tó wá ń dà wá láàmú kàákú bẹ̀ gbogbo ọkùnrin kọ́ ló rọ́ ní ọkàn kò ṣe pé tó bá jẹ́ mi ni mi nìkan ní ṣe bẹ́ẹ̀ fún mi ìwọ ló mọ̀ ṣe tán ni ìwọ kọ́ àwọn àgbákò ọkùnrin kan wà jẹ́ pé lè mọ́nú wọn bẹ́ẹ̀ kọ́ bàtà báyìí á ti máa yí bọ́ bàtà bẹ́ẹ̀ kọ́ bàtà á ti máa yí dúró ó lè jókòó sí inú tọ́lẹ́tì kó ní kò máa jòrú ìgbẹ̀yìn irọ́ ni o ó wá já ọ̀tá yín ló lè ní ṣe é ráyé o ṣe é rí president ọmọ débi áńgẹ́lì ni ẹ má fi tọrọ rí irọ́ ló pa o ewu nìkan ló wọnú ara ẹ̀ marriage ò kì í ṣe bread of roses tí obìnrin bá nífẹ̀ẹ́ ọkọ tọkọ bá nífẹ̀ẹ́ ìyàwó kò sí nǹkan tó rọ́ǹgì níbẹ̀ ọlọ́run ní ká nífẹ̀ẹ́ ara wa ni bọ́ọ̀rẹ́ bá nífẹ̀ẹ́ ọ̀rẹ́ èkejì kò sí nǹkan tó rọ́ǹgì bí ọ̀dàlẹ̀ wí bí ọ̀dàlẹ̀ don't let kama condemn obìnrin yẹn fẹ́mi nìkà tó fi kíní kan yáwó yẹn irọ́ ló ń pa irọ́ ṣèbọn náà òun mẹ́kì mílíọ̀nù lórí fíìmù yẹn àbá àríyẹ tó náwọn mẹ́kì ń bẹ̀ gbogbo 20 million làwọn fi ṣe ṣùgbọ́n èmi ṣe fíìmù irọ́ ló bá dé irọ́ ní gbogbo irọ́ ló ń pa. bílíọ̀nù náà mẹ́kì bílíọ̀nù mà ní bí kò ṣe é mú wọn ní bí ọ̀tún ta. irọ́ ló ń pa kò fi ṣọ́ọ̀bù kọ́kọ́ fẹ́ tírìkì fọ́kọ̀pù obìnrin yẹn ọlọ́run dẹ̀ máa tírìkì fọ́kọ̀pù ogun máa tírìkì fọ́kọ̀pù wọn náà fẹ́ ní gbogbo ẹnikẹ́ni tó bá gbomi ló tírìkì fọ́kọ̀pù ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá gbomi jọ́ lójú ọmọ ẹnìkejì ẹ̀ ọmọ máa gbomi jọ́ lójú wọn náà lọ́nà kan àbílẹ̀ ayé yìí kọ́ àwọn tó rà á jẹ́ lánàá dà wọ́n ti kú wọ́n ti lọ Fẹ́mi ìwọ náà jìyà ẹ̀ bó o bá gbọ́ obìnrin yẹn sí òwò ṣòro pẹ́lú òun máa ń sùn ní ògùn kan adájọ́ fún ẹ ayélujára gan tẹ̀lé ẹ̀yin ìka ẹ̀dá kí ló ṣe fún ẹni tó bá lọ lé olóògùn sọ ìyá ò lọ lé olóògùn ni àbí bàbá ẹ̀gbọ́n ò lọ olóògùn sórí kò kú ni tó bá tẹ̀ wá dé ó tẹ̀lé ó jowú ìyá títí ò jowú ni bàbá ẹ̀ tó gba instrumenti lọ́wọ́ lẹ́yìn kan ní UK mi báyìí ṣebí kọ́ màmá rí ní fẹ́ bàbá ẹ̀ fi gba instrumenti lọ́wọ́ wúmà yẹn tí ẹ náà lọ fowó yẹ bí ra instrumenti bàbá ẹ̀ gbà lọ́wọ́ wúmà yẹn ní UK ni ó gbàgbé náà tó lóun máa fẹ́ ó fẹ́ kúṣẹ́kúṣẹ́ ó jáyà oníyàálẹ̀ gbogbo àwọn ìka ọkùnrin àwọn ìka obìnrin náà wà náà mo gbọ́ tó mo gbọ́ tó sì lọ́rọ̀ márẹ́ẹ̀jì ẹ jẹ́ ká kúrò lórí ẹ̀.
jàre president yìí mi ní gbọ́kú yín bí àṣà ẹ̀sìn. mo gbọ́ tọ́mọ̀ pàmò tó sí lára rárá márẹ́jì àwọn ọkùnrin ní èṣù kọ́ṣọ́ lọ́wọ́ wọn ní. mọ́mí tí àgbọ̀rọ̀ your language please pardon me. èṣù bẹ́ẹ̀ ló wà nínú obìnrin náà. ẹ máa ká máa no ẹ jẹ́ ká encourage woman yẹn. but that is not the end of world. She's a beautiful lady. Kò easy but kó máa wo nǹkan kó máa fi console rẹ̀. Pé tọ́lá tàbí bá wà lórí yẹn tí ilé yẹn bá jó nǹkan. Ṣé ẹni tí ó bá ti kú tí òtítọ́ ni? Ọmọ ṣe kájú náà ti rọ́ ni o. Ẹni tó bá ti kú tí ẹ̀ ti tán. Wọ́n pa Mohbad ṣé gbogbo iṣẹ́ wọn ò jápo gbogbo wọn ń jápo káàkiri. Báàbí kan ṣe dókítà ìyá Mohbad kan ṣe missionary. Ayé máa continue ẹni tó bá ti kú ní títí ẹgbẹ́. Fẹ́mi tó ti mọ ibi tó ń lọ. Àwọn àtà obìnrin ní ká dúró ká ẹ̀ kọ́ máa lọ síbi tẹ́lọ̀ tí máa bàánú jẹ́ kó máa lọ gbọ́ àwọn nǹkan tó máa bàánú jẹ́ àwọn obìnrin tó bá dúró tó bá yẹn kọ́ lè jẹ́ pé yẹn kọ́ the end of the world. Ọmọ move on ṣe nǹkan mi àmọ̀ pé kò easy. It's not easy. Ẹlòmíì lè ṣubú níbẹ̀ kó má dìde mọ́. Kọ́tà ẹ̀ bá bẹ̀ lọ. Gbogbo ibi téèyàn gbà kọjá táwọn kan dìde làwọn kan dìde yìí. No! It's not by time mo mọ̀ ṣe mo èmi ní nǹkan tí nǹkan tákùnrin kan lè jẹ́ mi. Òfúùtù fẹ́ tẹ̀ olùkọ́ wọn ló gbọ́ tán ni àwọn ọkùnrin kan tó yẹ pé èṣù ayérayé ni wọ́n ẹjọ́ tí mi bá kàn sóò lára mi ṣe bẹ́ẹ̀ mi lọ́jọ́ èmi nìyí lọ́jọ́ èmi kò sẹ́ni tó wàásù fún mi èmi fúnra mi ni mo wàásù fún rárá mi pé tó lè bá gba góòlù lọ́wọ́ mi tó ní kí n mú kan nínú góòlù kan àbá àwọn ọmọ mi ṣé mi ní má àwọn ọmọ mi ní múlẹ̀ mi ni àní kó máa gbé góòlù lọ ṣé mi ti wá rà yá láyé ẹ̀ lẹ́yìn yẹn ni wọ́n ti rà lálẹ́ bí ilé ṣe ṣe rí nìyẹn you learn to console yourself tíbi tí rẹ la dálé ayé bí ilé ayé ṣe rí nìyẹn àbá bẹ́ẹ̀ ni bá ṣe máa tẹ́wọ̀ wá tá máa fi wò ó lọ nìyẹn tá máa fi wọ 120 tá máa fi dọ́dọ̀ bàbá God. ẹ má wà bú kẹ́kọ̀ọ́ má bú kẹ́ni má bú wà yẹ pé ní má ṣe fún. tó bá lọ lé olóògùn kan à ń sọ ẹ̀kọ́ ẹ̀. Láfẹ́mi ò lọ lé olóògùn ìgbàlẹ́ ò lọ àbóhùn kò lọ. fún fíìmù ó ṣe fíìmù lórí irọ́ ní gbogbo ẹ̀ ó mọ̀ ọmọ ṣìkàyẹ ni ṣé èèyàn máa ń fowó ẹkún rẹ̀ jẹ̀rẹ̀ ni ìwọ tó bá gbomi jẹ́ lójú ẹ̀ ọmọ ẹni kejì ẹ̀ omi jóná máa jáde lójú ẹ̀ ìwọ tó bá kọ ọmọ ẹni kejì ẹ̀ lẹ́kún tó wá tó fẹ́ rí gbà lọ́wọ́ ẹ̀ wọ́n náà máa sunkún gbẹ̀yìn ni ilé ayé ilé ẹ̀sọ́ wà ẹ̀sọ́ òsí lọ́rùn Fẹ́mi wọ́n á jẹ́ ṣẹ́kẹ̀yà lọ́wọ́ àwọn ẹ̀ganu sí wọ́n tó wọ́n gírì ẹni tó kọ́ ẹ̀ ò tiẹ̀ ṣiṣẹ́ ṣókù Fẹ́mi ṣiṣẹ́ nígbà gbóntó yẹn wọ́n á jẹ́ ìtòbòyà lórí bíbá yìí olóṣì olóko kékeré rẹ̀ gbogbo ní gbogbo àmà wà okay including myself jàre. Alema lórí kánú sí ẹ̀ka Alema àti àgbà mi ẹ̀ka Alema ó ti pẹ́ tí mo ti máa ń wo program yìí but first time láyé mi ti máa dá sí gbogbo ọ̀rọ̀ tó lọ online nílé because ìpèwé ó touch ẹ̀ka lé gbogbo ilé. Ọ̀rọ̀ tí mọ́mí Àríkẹ́ tó ṣe sọ̀rọ̀ tó ń sìn yìí pé ká máa let go nǹkan ni mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. Situation tí woman yẹn wà is a very difficult state because nǹkan tí wọ́n expect tó ṣẹlẹ̀ lójijì báwọn lójijì tó ti sọ̀rọ̀. Ẹ̀kẹ́yàn tó wá ní challenge child because ibi tẹ́bi wà yìí àwọn ọmọ autistic children làwa ń tọ́jú 12 hours tá a bá lọ ibú shift ìfà tá a bá lo 1 hour a máa wá go bí ìgbà pé kí 12 hours yẹn ti pé ni ká tó wá sọ wípé ọmọ téèyàn tó sùn téèyàn bá tó pé gbà mí téèyàn bá fẹ́ sùn tó ṣiṣẹ́ lọ ìgbà yẹn lọ́mọ máa bẹ̀rẹ̀ activity tiẹ̀ tó yàn kò ní lè sùn kéèyàn tó wá gbérú ọmọ yẹn sọ́wọ́ kó wá wà ní òwò ayé kó wá fi ṣẹ̀ sí ó terrible gan no matter nǹkan tí èèyàn ló bá ṣe kò yẹ kí á dájú ọmọ làkejì wá débi pé a máa tì síta ká wá gbé ká wá níṣẹ́ sí. Kò sí nǹkan téèyàn ò bá ṣe fún yàn kéèyàn lẹ́bi ìdáríjì nǹkan tó ṣe jẹ́ kó touch mi mo rántí ìgbà tí because mo dàgbà pẹ̀lú step mother mi ni mi ò gbọ́njú mọ́ ẹni tó bí mi lọ́mọ tiwa I was 30 years old torí nǹkan tí mo gbọ́ nínú ìtàn ni pé mi gbé mi
sílẹ̀ lóṣù mẹ́ta fún dáàdì mi wá gbé mi lọ sílé fún stepmother mi so stepmother mi ló tọ́ mi dàgbà wọ́n ṣèwọ̀nba tiwọn ṣùgbọ́n kò sí bẹ́yàn ṣe fẹ́ tọ́jú ọmọ tí ò ṣe tọmọ ẹ̀ tó lè dàbí ọmọ tiẹ̀. Mo rántí pé ìgbà kan mo wálé ìgbà tí wọ́n tọ́ wa stepmother mi wọ́n tọ́ mi pẹ̀lú àwọn àbúrò mi ni bọ̀gbà tí mo jáde secondary school àti wọ́n ti issue sí ń wà so dáàdì mi wá gbé mi kúrò wọ́n lọ fi mí sí college of education mi ò gbọ́ rí láyé mi first time tí máa gbọ́ college of education rẹ̀ because Èkó ni mo dàgbà sí mo bá sọ dáàdì ká èmi ò ṣe teacher mo fẹ́ wálé dáàdì bá yarí àṣé ó ti wú stepmother mi láti jẹ́ kí n kúrò nílé yẹn ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ wọn pé tọ́ọ̀ bá tiẹ̀ gbà mí lóṣù mẹ́ta yẹn kọ́ mo wá délé ńjọ́ kan mo sọ fún dáàdì pé mo ń bọ̀ lé níbi to 7 lálẹ́ dáàdì mi lé mi síta pé kí n padà síbi tí wọ̀ kò dẹ̀ síbi tí mo fẹ́ sùn lálẹ́ ọjọ́ yẹn mo wà nínú mọ́tò ọjọ́ ta mo ń lọ sọ́yọ́ mi ò mọ ibi tí máa sùn mo sunkún ni ilẹ̀ tí mo fi dé Ọ̀yọ́ ọjọ́ yẹn mo wá lọ kọ́lẹ̀ mú kọ́ gbà mí sílé olóṣù jẹ́ kó touch mi pé because mo mọ pain tí wúmà ẹ̀ máa wà kó má rí ilé sùn sí kó má rí ṣọ́ọ̀pù dé sí kó tó wá ní challenge lọ́wọ́ bọ́ nínú gbogbo ẹ̀ mo dúpẹ́ fọ́lọ́run pé tí nǹkan bá ṣẹlẹ̀ sí mi láti kékeré mo dẹ̀ ti gbọ́ngbọ́n ẹ̀ pé I need to move on ilé ti ṣẹlẹ̀ move on I just want to mo kàn fẹ́ ká gbàdúrà fún mà ẹ nínú pé kọ́lọ́run kó ṣínà àánú fún kó fojú àánú wò nǹkan tí mo fẹ́ sọ nìyẹn ẹ ṣé mà. Okay, ma. And man, how you pay? To help some woman, I understand you. Please, Abiyamo. Ìjọ kan náà ilé pẹ̀lú ṣọ́ọ̀bù pẹ̀lú ọmọ fẹ́sà ìlọ́wọ́ ó dẹ̀ ṣe ní gẹ̀ẹ́tì lẹ́yìn ní gòkè kó máa ṣe lọ. Ó ti ní orúkọ kó tó mọ fẹ́ mi tẹ́lẹ̀ ṣùgbọ́n lọ́ọ̀bù ló mú dá parapọ̀ mọ́. Wọ́n wá tún bàbá ní Fẹ́mi is a married man. Ìhó capable láti handle family, that's family affairs. Can you just hear words? Mommy Aladuke, ó jáde o. Báyìí ó jáde o. Ẹ̀mọ́ nígbà yẹn wà á rántí pé ìgbà yẹn ló máa mọ̀ pé kò kí ń ṣe married man mọ́ torí bàbá àwọn tó ga nínú ayé tó lówó lọ́wọ́ ju ọmọ ẹ lọ wọ́n lè ra Fẹ́mi Adébáyọ̀ gan pa gan bàbá wọn jáde láti kílẹ̀ ní èmọ̀ orúkọ ọmọ wọn so ò lè sọ fún wa pé etí ń lù ẹ́ ìyẹn bàbá Fẹ́mi Adébáyọ̀ sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ò lè sọ pé etí ń lù ẹ́ ọmọ ẹ ò lè decide láti fẹ́ já ẹnìkan sínú òwò ayérayé ká máa wò ó tí ilé bá jóná àwọn èèyàn mọ̀ pé ilé jóná wọ́n á decide láti help máa dìde ilé kọ́ ló jóná ń sìn ọmọ ẹ ló fẹ́ jó níná ọmọ ẹ ló fẹ́ ba odindi ẹ̀mí kan iṣẹ́ ọjọ́ kẹfà Ọlọ́run ọmọ ẹ ló fẹ́ bàjẹ́ so and we cannot open our eyes ká máa wo kẹ́ máa ṣe ogbó kẹ́ máa lo àwọn owó agbára unnecessary owó agbára lórí àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ lè tú ọmọbìnrin yẹn sí òòrùn àwọn ọmọ ẹ náà ló tún gbé ọmọ kan lé lọ́wọ́ ó gbé ọmọ kan bí ọmọ 5 lé lọ́wọ́ torí ọmọ 5 ni autistic child mi ìmọ̀ bóyá ń pò ìbú ẹ̀jà rẹ̀ ọmọ 5 wàhálà tó máa ṣe lórí ọmọ 5 ló máa ṣe lórí ọmọ ìyẹn ẹyọ kan so ọmọ ẹ ló dà sínú àdánwò wọ́n jọ dára wọn sí wọ́n jọ produce ọmọ yẹn ní tọmọ yẹn fi wáyé so kò lè wádà sójú títì ṣé kó lọ máa sùn sójú títì káàkiri ni ẹ̀yin mà tún dájú yàtọ̀ nínú fámìlì yín o ẹ̀yin mà tún ya ìka yàtọ̀ o ẹ̀yin mà tún ya ọ̀kálá yàtọ̀ o ẹ̀dẹ̀ ṣe fíìmù ẹ máa ṣe tó ẹ máa sọ pé role model ni yín ẹ máa ní celebrity ni yín níbo ló ti lẹ́yìn celebrity yìí gangan tẹ́ ẹ̀ celeb gangan nínú ilé sínú ilé yín ò dáa tẹ́ ẹ máa ṣe fíìmù tẹ́ máa lẹ́fẹ́ tá yé èèyàn kan ṣe nígbà tẹ́ ẹ̀ ń bá yí ara yín gangan jẹ́. You people cannot continue like this and you expect us to be looking at you. We cannot. Mami ti ẹni kí mo bọ̀ pé kí n dájú. Nígbà tí mo dẹ̀ kí n dúró pé ń dẹ̀gbàgbé kọ̀ ẹ̀ ó náà máa sanwó yàrá kan ní Lẹ́kì. Wọ́n dẹ̀ sáré jẹ́jẹ́ sáré mọ̀ pé yàrá kan ti wà lẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ti mọ̀ pé Fẹ́mi mọ̀ fẹ́ lílé di yẹn. Ó ti lọ bọ́ wọn jẹ́ ó ti plan ẹ̀ ó ti plan ẹ̀ ó ti ṣe everything
ó wá fẹ́ lọ fi sínú yàrá kan ìwọ ló máa padà sínú yàrá kan yẹn tó bá ti jẹ́ pé nǹkan tó fẹ́ ṣe fún nìyẹn a máa bẹ̀bẹ̀ pé kó padà sínú yàrá kan yẹn wàá mọ bó ṣe ń rí ẹ lè jẹ́ kéèyàn tèèsì owó wò kẹwàá ní kó padà sínú iṣẹ́ ìwọ náà máa padà sínú iṣẹ́ yẹn wàá fẹsẹ̀ ẹni backward padà sínú iṣẹ́ yẹn wàá mọ bí iṣẹ́ ṣe ń rí ṣèbẹ́lẹ̀ wíkẹ́ẹ̀dì ni àwọn adìyẹ kò fọ ẹ̀bùn nígbà yẹn everybody cannot be looking at you a lè dákẹ́ ká máa wò yín ẹ lè bá yé ìjẹ́ ju bóyá wà yín lọ you cannot spoil this world ẹ lè bàjẹ́ ìwọ náà lọ máa gbénu yàrá kan imagine ìwọ náà kàn fi rẹ sínú sinẹ́rò pé ó padà sínú yàrá kan kakàn ṣe bí fíìmù kó kàn lọ sùn sínú yàrá kan lọ́gbẹ́ kan jẹ́ ká ṣe bí fíìmù kó dàbí fíìmù tẹ máa produce yẹn jẹ́ ká àti ẹ̀ bí fíìmù kí ìwọ náà padà sínú yàrá kan kó wá wo bí gbèsè ayé ẹ ṣe máa rí so you want to be living comfortably and let the ayé lè dùn fún lára. ó rí ló bẹ́ẹ̀ ti bẹ̀ tán wà ní báńkì ìgbàwó kò sí sọ́ọ̀bù ilé náà pa ẹ̀rù yóò bẹ́ẹ̀ sókè. ó náà dúró gbogbo owó yẹn tán mo rò pé ṣọ́ọ̀fì tó ń ṣe àbáṣádọ̀ fún ó ti mú ṣọ́ọ̀fì ó ti yó ọmọ nǹkan tó ń sọ trọ́fì yẹn ti kó sí alágbárí ọmọ nǹkan tó ń sọ ẹ̀wọ̀ ẹ̀yìn trọ́fì Nigeria Limited abẹ́ẹ̀ nírú àwọn àmbásádọ̀ yín ẹ̀wọ̀ orú àwọn rómọdé yín eléyìí tí mo tí ó ti yó olóyè jáde tó yẹ sọ̀sọ̀kúsọ fún wa ó máa dá ní ẹ̀ padà fún ó máa dá ṣọ́ọ̀bù ẹ̀ padà fún 1 billion tó pa nínú fíìmù ẹ̀ tó ṣe àbí audio money ni ẹbẹ́ náà pa 1 billion ẹ̀ pa 2 billion ẹ̀yin náà lè máa ń jáde kúkú wá sọ yẹn tẹ́ ẹ̀ pa àkúkú bèrè lọ́wọ́ yín lẹ́lẹ́ ń pa 4 billion ẹ̀ pa 5 billion so gbèsè tó jẹ báńkì ò lè lọ yọ nínú billions of owó tó wà lọ́wọ́ ẹ̀ tó ní kó fi san ò lè lọ sọ yẹn you cannot ẹ máa ma fà ẹ́ we will be dragging you cannot àwa obìnrin sọ fún ẹ pé you cannot I am speaking on behalf of our abiyamọ àtàwọn obìnrin you cannot tó bẹ́ẹ̀ you cannot you are dreaming so kó lajú lójú oorun ẹ̀yẹn kó jí reality la wà yìí fíìmù kọ́ ló ń ṣe o fíìmù kọ́ ló ń ṣe reality la wà yìí o fíìmù kọ́ ló ń ṣe tẹ máa ń ṣàṣegbé o kò sáṣegbé ní reality o. ìkàmọ́ ní fẹ́ mi o ẹ fi ìṣẹ́jú wa mẹ́ padà ìkàmọ́ ní fẹ́ mi o. ẹjọ́ máa gbọ́ wọn lọ́gbà ẹ̀ bọ̀. wọ́n ṣe máa sọ ọ̀rọ̀ ṣẹ́fà. nǹkan báyìí wíṣí tá a mọ̀ pé pákéjì ni tọ́rọ ọmọ yẹn gọ̀ ni ìfẹ́ tí kò sí lórí ó lè ká ìyẹ̀pẹ̀ láwọn ògbóró gbogbo bó bá ṣe rò pé smart tó nítorí kó wà learned àwa máa dá gbogbo ibẹ̀ lù ajẹ́kọ̀ọ́ mọ̀ pé ẹ̀sà ajá sí àmọ́ nǹkan tó wà up to. ọmọ yẹn ò níṣẹ́ báyìí kò ní kankan kò níṣẹ́ kò lábọ̀ ńgbà tó gbà jẹ ohun tó fi ń jẹun lẹ́nu ẹ̀ báwo ló ṣe fẹ́ survive pẹ̀lú ọmọ ẹ̀ ni mo fẹ́ mọ̀. ta ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀gì máàmì bẹ́ẹ̀gì nídà yìí ẹ gbọ́dọ̀ mọ gbogbo nǹkan tí mo ṣe ẹ gbọ́dọ̀ mọ gbogbo àtẹ́ǹtì tí mo ṣe tí mo dẹ̀ dúró lẹ́yìn tí mo fẹ́ kí fèsì níwọ̀n kò sí ẹni tí mi ò rán sí tán kò sẹ́ni tá a rán sí tán kò sẹ́ni tá a rán sí bàbá náà bàbá wọn kọ́ ni. tí ìkọ́ bá dẹ̀ ti délé kan wọ́n á mọ kádàrá láò ṣe máa ń sọ èèyàn máa ń gbà fọ́lọ́hún pé bóyá àsìkò tá a wà yìí àwọn àdójúkọ tọ́lọ́ fẹ́ kí n nírè àwọn ìpèníjà tọ́lọ́ fẹ́ kí n nírè kí n bá lè rí ṣèpọ̀ ara mi wá sọ fún wọn yẹn pé take a back seat at this stage. If after all these people, all this attempt everywhere you went, ibi tó ṣì ń já sí rè filẹ̀. It's like all of them are in one accord. Máa ní ṣó àtàṣọ ìrọ́ ni bẹ́ẹ̀ bá dọ́dọ̀ tọ̀hún àti pé ó yarí o bẹ́ẹ̀ bá rán eléyìí ó ka mẹ́sẹ̀gì mi kò dáhùn o wọ́n bá yìnbá ìsì wọ́n bíbá wá ní bàbá ẹgbẹ́ lọ kúrò bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ bóyá kò sí. I tried my best. Mo dẹ̀ rán àwọn èèyàn tó lọ ń gbà fún nínú ayé sí pàápàá àmọ́ ńgbà tẹ́ ẹ gbọ́ pé yàn lọ kọ́sẹ̀tì èèyàn ó di pé wọ́n fẹ́ pa ẹ́ wọ́n fẹ́ pa àwọn ọmọ ẹ̀ wọ́n fẹ́ pa ayé wọ́n fẹ́ pa bàbá ẹ̀ ayé ni bàbá ẹ̀ kẹ́ ayé ni wọ́n bàbá ti pẹ́ jù irú agbára wo lọmọ náà fẹ́ gbé dání ká sì mọ rúùlù tó ti wà àwọn òlu aláàfáà ìlú ní ńlá ń kàlẹ́ ìlú ní kùránì
kó má sọrú ẹ̀ fún mi ẹ fílẹ̀ jẹ́ kó pa mí bọ́lọ̀ ń bá gbà fún lóhùn ìpè ó kéré sí nọ́mbà ẹ̀ báwo ìwọ gan wò àmì ìsọdalẹ̀ iná pé kéèyàn wà around èèyàn kó wá fún ní information nípa èèyàn ìwọ fún ara èèyàn kó mọ̀ pé ọ̀dàlẹ̀ lélẹ̀ mi ò rán síyàwó mi nọ́mbà wọn mi ìran kó bá mi rìkọ́ọ̀dù ẹ̀ tó bá fẹ́ pa mí. There must be an intent behind that behaviour. Kéèyàn tó lè pè mí kó wá sọ àwọn ọkọ fún mi kó dípò nípa ọkọ mi tí mi bá rán ẹ sí. Definitely wọ́n fún ara ẹ ní intent títí ẹ̀. So máa kọ́kọ́ gbé o pẹ̀lú sùúrù. Màá máa wojú lè ní take any rash decision. But you have dealt with this lady mentally, psychologically, and emotionally. What else do you want from her? What about her child? Your child. Your child, the child that you married, you need to birth. How does he survive? O ti ẹ̀rọ pé ọmọ ẹ fẹ́ràn ẹ̀, o fẹ́ràn ọmọ ẹ, wọ́n ló mọ náà they were fond of you. You may be part of his healing process, and you choose to be absent in his life. Choice any. No? I'm coming. Ó ṣe rò ó. Tó bá ràn lọ́wọ́ ọmọ yẹn, Ọlọ́run lè máa jẹ́ kí ìyípadà díẹ̀díẹ̀ máa wà. Why? Ilé ti pọ̀ jù. Ètò ṣe lánàá yẹn pò fẹ́ mi. Gbogbo ohun tẹ́ bá rò pé àmọ̀ pé àtọ́ bá gbọ́ pé gbogbo ẹni mo ti gbọ́ pátá gbogbo ohun tó sọ lọ́tún ló sì pòṣe kò sí ìdí òsè lọ́wọ́ mi. Bó bá tiẹ̀ wá sọ pé ò ṣe mọ́, Olúwa kò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú pìwàdà. O ò bá kọ̀ yọ̀ǹda ẹ̀. Ó lè rẹ́ mi tọ́jú ọmọ tí wọ́n ò lè tọ́jú. Wọ́n ti di single parent ọmọ yín báyìí láì ṣe pé wọ́n kú. Ó wá di single parent. Yes, it's okay. Kò má kọ̀ tiẹ̀ họ́ fún gbogbo, live stream kìíní ẹ̀. Má kọ̀ tiẹ̀ họ́ fẹ́ live streaming kan mẹ́lò kọ́tọ̀ fún yẹn. Kò ṣe ẹni tó jókòó rẹpẹtẹ. Bó ṣe wà ṣiṣẹ́, ó struggle. Fẹ́mi jẹ́ kó fẹ́ kó dẹ̀dùn àrìnlẹ̀. Ẹ̀ẹ̀kan nǹkan ti fi mi ṣe bẹ́ẹ̀. Owó ẹ̀pọ̀ tìyẹn náà lédi yẹn náà àtúmọ̀ àbáwí. Wọ́n náà ìfẹ́ òṣùwò lò ní káàkiri. Tí wọ́n bá ti rí ẹ̀pùlẹ̀ tó bá ti rí ẹ̀pùlẹ̀ àgbọ̀n náà kò filẹ̀ bọ́ yẹn ní gbọ́. Ó fẹ́ kó dẹ̀dùn àrìnlẹ̀ ni. Fẹ́mi bẹ́ẹ̀ kó dẹ̀dùn àrìnlẹ̀. Ó ṣe jẹ́ pé táìmù tó renovate ṣọ́ọ̀bù yẹn tí yóò délé ló fi yáwó. Àwọn àtúnkì bàbá náà ní pé o ti di married man pé you can handle everything. Bàbá mo yín bọ̀ lọ́dọ̀ yìí odidi show kan ni màá ṣe fẹ́ yìí. Ẹ máa rí. Tom, you do this one o. O ṣe eléyìí. O ṣe. Ẹ̀dẹ̀ ń pẹ̀kẹ́ láàrin ara ẹ̀dẹ̀ circulate story yẹn. Ẹ̀dẹ̀ ń tẹ́lẹ̀ narrative tẹ̀ mọ̀ pé gba títí side because ó kúnlẹ̀ lọ́wọ́ títí ẹ̀ náà. I just pray that she survived it so that she will live to tell the story. She will survive. She has survived. Àwọn abiyamọ ti dúró tì. Gbogbo abiyamọ ti dúró tì. Ó máa survive. Ó máa paṣọ yìí because àwọn láti wá safety ọmọ yẹn pé ó ní láti wá safe. Owó tán ló sọ síbi tó ní kó lọ ní ọ̀pẹ bí lánàá. Fẹ́mi. Wọ́n ní di Sunday ló sanwó fún. Ibo ni ọmọ àrídùnú máa sọ sí tó bá sanwó di Sunday. Ibo la àrídùnú máa wà. Ibo ni ọmọ ẹ fẹ́ wà. Ẹni tó kọ́ tẹ̀lé nǹkan ọmọ ẹ̀ kúrò tó ní kọ́ lọ ṣọ́ọ̀bù gbogbo ẹ̀ kọ́ lè bọ́ta aṣọ kọ́ lè bọ́ta lé. Ibo ló ti fẹ́ rówó sanwó lé. Gbogbo owó tọmọ yẹn ní. Òun ló fi renovate bẹ̀yẹn. Òun ló fi renovate gbogbo bẹ̀yẹn. 22 million tó kú lówó ẹ̀ tó ṣàjọ. Yes, ó ṣẹ̀ṣẹ̀ renovate gbogbo ṣọ́ọ̀bù yẹn ni. Ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣetán ni. Táà encourage pé just keep working tẹpá mọ́ṣẹ́ ẹ̀. Tóbìnrin ò bá ti yọ̀ lẹ́ àná ń káṣí ọkùnrin tó lóhun òṣè mọ́ alálàlálá. Ẹ ti mọ̀ kó ti pa ní ẹ̀ ó ti sáré sanwó ọjọ́ méjì ìjọ mẹ́ta kó gbàgbẹ́ lọ ìka. Ó máa ṣe o. Ẹyin obìnrin kan ṣe pé ó ṣe máa lọ lé olóògùn. Wọ́n nítorí ọmọ nìyẹn ṣe ń ta. Ẹ̀gbọ́n dátì ẹ̀ mọ̀ na the slang be that. Lọ́tẹ̀ ọ̀rọ̀ alẹ́ kan fún mi, wọ́n ní kí n máa lo bẹ̀yẹn náà. Wò ó
ọjọ́ tó bá gbéṣe wọn dé bó ṣe ń rí rèé o má dúró dọkùnrin kankan ní ilé bí ìsúnú lẹ́mìí ṣe falala ni kò sí pọ̀ ní máa pọ̀pọ̀ bàbá ńlá kó bàbá anybody tó máa ní dìde inú ilé yẹn mo fẹ́ yọ ṣí àmì àbí mo fẹ́ yọ kinní kan àbí ilé mi ni ọkọ ìtì ẹ̀ asundọ́kàn ni bí èèyàn bá máa fún mi ifá àdánláàdì ajá kan máa sọ pé èèyàn kan fún yàn ní bó bá fi lè jẹ́ pé márèjì ni irọ́ ẹ fún mi lówó yẹn ni sódà ò ní kò tí sí nǹkan tó máa lè lé ìgbélémù sí lọ́jọ́ iwájú as yours. I do it my own way, had my own money. So it's not the best because right now, demonstrate it your money to shut down. That was the same thing she did the last time while we were trying to encourage her, to advise her, to shut down. She has sliced her hands, which is slice of water. Like money back with you there. Clash deliberately rí kó wọ́n ẹ̀ ń díẹ̀ fún ara òun kó ń para òun ó ti dára ẹ̀ sínú ìwòwò báyìí tó ń sáwọnú igbó lọ báyìí tó yẹ pé wọ́n lọ lè mú ni nínú igbó níwòwò tó bọ́ tanú mọ́tò tó jẹ́ ìjà aṣọ ara ẹ̀ síwòwò wọn rẹ̀ síwòwò dẹ̀ ń sá lọ nínú igbó wọ́n lè mú ni o kan tó bá wa mọ́tò jáde o ọmọ yìí ti attempt suicide lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. The last one something told me pé ọmọ tá me and one person tí mo like peace pé níṣẹ́ ọlọ́run máa kún fàdúrà nífẹ̀ẹ́ ọlọ́run máa kún fàdúrà nígbà àwọn ìgbà tó kún ẹ mọ́ tí iṣẹ́ ọwọ́ ẹ mọ́ kún fàdúrà. mo wá rí pé tó bá kọ̀ ṣe then suddenly she will not just respond hello are you still there àtọ́ mẹ́ta lórí fóònù. And we just discovered that she was not there. But she hello. Next thing, we were messaging, we were doing everything. We didn't know that she had started another decision to kill herself. Put my hand in. They had to force the door open. I had to send someone down there. We were talking to her on the phone. She shut down. At that, they had to force it. And try to sniper. Fẹ́mi tó bá kú kí lè rí ẹ kí ló rí ẹ gbogbo àwọn tó ń tiẹ̀ àwọn aláàfáà ẹ ní o àwọn wọ́tẹ́bà ní o àwọn ẹbí ni kí lè rí ẹ a mọ̀ pé lóyún ìlú Ìlọrin kò ń ṣèlú tẹ̀tí ẹ máa idolize àwọn òbí.